Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi pé ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, etí tẹ́ fi gbọ́ wa kò ní dì. Bákan náà, ojú tẹ́ sì fi rí wa náà kò tún ní fọ́. Àwa la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá o. Ǹjẹ́ ẹ ti mọ̀ wípé ṣebí gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń pariwo wọn ò délẹ̀ Yorùbá, ilẹ̀ àrèwá lásán ni wọ́n ti ń ṣe é. Náà wọ́n ti délẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Yorùbá ẹ jí o, ẹ má sùn. Nítorí wípé àwọn atiláwí, àwọn ẹlẹ́kẹ̀rí, wọ́n tún ti ṣiṣẹ́ ìjàmbá nílẹ̀ Yorùbá. Àwọn ajínigbé ni o, àwọn ajínigbé wọ́n tún ti ṣiṣẹ́ ìjàmbá, iṣẹ́ ìkà nílẹ̀ Yorùbá, ìyẹn ní ìlú Èkìtì. Bẹ́ẹ̀ ni o, wọ́n ti jí àwọn arìnrìn-àjò gbé nínú mọ́tò 18-seater. Bẹ́ẹ̀ ni o, tó ó lọ lẹ́kìtì, wọ́n ti jí àwọn arìnrìn-àjò gbé o. Kódà wọ́n ti ń béèrè owó ransom ńlá ni wọ́n ń béèrè lórí gbogbo àwọn tí wọ́n jí gbé. Wọ́n ní orí kọ̀ọ̀kan á san mílíọ̀nù lọ́nà 30, which is 30 million. Ṣé ẹ mọ̀ pé Davido ní 30 billion for the account o. So àwọn ajínigbé náà ń wá 30 million for the account o. Lórí èèyàn kan tí wọ́n gbé làwọn máa gbà o. Tó túmọ̀ sí pé wọ́n ti wá dúró pé lórí ẹnì kẹ̀kẹ́ àwọn á gba 30 million. Ṣé ẹ ti rí? Èmi sọ fún yín wípé àsìkò ti tó, ẹjẹ́ àkọ́ fún àwọn arábí. Ẹjẹ́ àkọ́, má fọkọ mi dáná. Yorùbá sọ fún ọjọ́ kan tẹ̀ láàkọ́, a lè kọ́ nísìnyí. Gbogbo ọmọ Yorùbá ẹ wò lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn ajínigbé kan wọ́n ti jí àwọn arìnrìn-àjò gbé ní bus stop Èmùrẹ́ Ilé ní Èmùrẹ́ local government, ìyẹn ní ìlú Adó Èkìtì. Bẹ́ẹ̀ ni àwọn Road Transport Employers Association of Nigeria tó wà ní Adó Èkìtì Motor Terminal Branch, àwọn ló fìdí ẹ̀ múlẹ̀ o, tí wọ́n dẹ̀ sọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ wípé wọ́n jí àwọn èèyàn gbé. Kódà ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ajínigbé ọ̀hún wọ́n ti ṣe ní tó yanilẹ́nu o. Wọ́n ti pe ara àwọn ìdílé tí wọ́n jí gbé, ìyẹn díráìbà tí wọ́n jí gbé tó wa ọkọ̀ náà, wọ́n ti pe ìdílé wọn, tí ó dẹ̀ jẹ́ pé owó tó béèrè yìí owó tabua ni. Wọ́n béèrè mílíọ̀nù lọ́nà 30, which is 30 million lórí èèyàn kọ̀ọ̀kan tí wọ́n jí gbé. Wọ́n béèrè mílíọ̀nù lọ́nà 30. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni wípé ṣẹ́rí mọ́tò ọkọ̀ àwọn arìnrìn-àjò èyí tí wọ́n ń bọ̀ láti Onitsha, Anambra sí Adó Èkìtì. Ṣẹ́rí níbi igbó, níbi Adó Èkìtì capital, ibẹ̀ ni wọ́n ti ká wọn mú o. Tó dẹ̀ jẹ́ wípé lọ́jọ́ ìsinmi ní dédé alẹ́, bẹ́ẹ̀ ni o, ní dédé alẹ́ làwọn aráabí ni wọ́n wọlé tọ̀ wọ́n tí wọ́n ṣiṣẹ́ láabi. Ní ẹmọ̀ àwọn arìnrìn-àjò náà wọ́n ṣàsinmi lọ́nà. Ṣùgbọ́n ní dédé alẹ́ tó ṣe rí pé ojú ti pa, ẹsẹ̀ ti pa, ìgbà yẹn ni wọ́n wá ṣiṣẹ́ láabi tí wọ́n dẹ̀ jí wọn gbé. Ìròyìn fi jẹ́ kó yé wa pé igbe ọmọ ni tí wọ́n ń gbọ́ nínú igbó. Bẹ́ẹ̀ ni igbe àwọn ọmọ ni wọ́n ń gbọ́ nínú mọ́tò. Ìhun ló pe gbogbo àwọn ènìyàn wọlé wá sí agbègbè yẹn, sínú igbó yẹn ní ọjọ́ Ajé. Igbe ọmọ tí wọ́n ń gbọ́, ẹ mọ̀ wọ́n ti jí àwọn ìyá wọn gbé, wọ́n wá fà wọ́n mọ́lẹ̀. Igbe tí àwọn èèyàn gbọ́, igbe yẹn, ohun yẹn ni àwọn èèyàn tọ̀ wá tó fi bá àwọn ọmọ yẹn bẹ̀. Tó dẹ̀ jẹ́ pé wọ́n ti lọ fi ọjọ́ ọ̀hún náà sùn ní àgọ́ ọlọ́pàá tó súnmọ́. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ajínigbé ọ̀hún náà ti wá pe ìdílé náà pé àwọn fẹ́ gba owó. Ṣé ẹ ti rí? Ṣé ẹ ti rí? Ìjọ́ wo la fẹ́ dẹ́kun ìwà wèrè lórílẹ̀‐èdè Nàìjíríà yìí? Ìjọ́ wo la fẹ́ dẹ́kun kó máa jí wa gbé? Gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú.
ẹ jẹ́ á ronú ìtawà arábí yìí control wa ti tó a ní Yorùbá nation la fẹ́. Ẹ tún máa gbọ́ wọ́n ní àwọn máa pè padà ìpè ṣùgbọ́n àwọn ò tí ì ṣetán o torí pé wọ́n fi àwọn ọmọ sínú bọ́ọ̀sì. Bẹ́ẹ̀ wọ́n fi àwọn ọmọ sínú bọ́ọ̀sì. Ohun tó wá fi ń ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn tó lọ sí oko ni wọ́n rí ọmọ ni wọ́n gbọ́ igbe ọmọ tí wọ́n tẹ̀lé wá tọ́dẹ̀ fi sọ fún àwọn ọlọ́pàá tó wà ní ẹ̀mú rẹ̀ tọ́dẹ̀ fi jẹ́ kó yé wọn pé wàhálà ti ṣẹlẹ̀ nílùú yìí. Ó tún fi wá jẹ́ kó yé wa pé lára àwọn ajínigbé méjì ó sá lọ nígbà tí wọ́n gbọ́ ohùn ní igbó. Ẹ wo Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ṣé ẹ ti yí o? Ṣé ẹ ti rí? Ẹ máa wo bàbá Tinubu ò ní sọ kankan. Kódà wọn ò ní dúpẹ́ kí ibi tó lédè ẹ ò ní gbóhùn wọn rárá. Ẹ wo enough is enough. Ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Ẹ já gbọ́n tí àwọn ènìyàn sọ. Yorùbá nation ló lè ṣe. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni ó tó gẹ́ alùbàtà kan ìdárin. Enough is enough. Nítorí àwa gan ò ní gbà. Ọkọ tiẹ̀ ní kí ni àwọn ẹgbẹ́ OPC kí ni wọ́n ṣe. Ibẹ̀ nìkan ti ní ó ṣe jẹ́ pé dírẹ́bà yìí nìkan ni wọ́n pè. Dírẹ́bà yìí náà ó tó kọ́ pé ní afurasí. Ó ṣe jóun nìkan àti ìdílé ẹ̀ ni wọ́n pè. Ìkan tiẹ̀ ní but I heard that President Tinubu said in media chat that roads are safety, that you can travel without any obstacle like kidnapper. Nígbà wo okay dey play. Ìjọba promise yẹn olówó. Ara tá à ń sọ nìyẹn pé ẹ jẹ́ ká bọ́. Ó dáa nígbà tí èèyàn kan bá jẹ́ 30 million for that bus ẹjọ́ èló ló fi ra mọ́tò tó fi gbọ́ travel. Àbí tí kan nínú àwọn èèyàn bá ní 30 million ṣọ́ máa lọ máa wọ àjàwọ́ pọ̀ ní ọkọ̀ pọ̀ ní. Wọn ò ní wọ́n náà. Ẹ wo ìyá mi bàbá mi Yorùbá nation la fẹ́. Wọ́n tún ti délẹ̀ Yorùbá o. Gbogbo ọmọ Yorùbá ẹ má sùn o. Gbogbo ọmọ Yorùbá ẹ jí lójú oorun ẹ má sùn nítorí wípé àwọn aráabí yìí wọ́n tún ti ń gbọ̀nù ẹ̀yìn yọ Adó Èkìtì lọ́tún wà báyìí. Ẹ wo ìyá mi bàbá mi Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni ẹ bá wa share ẹ jẹ́ kó lọ viral. Ẹ jẹ́ kó yá àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ la fi sọ pé ó dàbọ̀.